Abdulrahman ti padà jẹ́wọ́ wípé olúgbòhùn lòun fi pé Hausa. Gbogbo ayé Abdulrahman ó ti padà jẹ́wọ́ wípé olúgbòhùn gangan lòun lò tóun fi command Hausa tọmọbìnrin yẹn fi wá bá nílé. Ẹyẹyàn ṣé mo wípé ọ̀rọ̀ Abdulrahman àwọn ìjọba òdúró lórí ẹ̀ wọ́n sì ń ṣe investigation ìṣolórí ọ̀rọ̀ Abdulrahman. Bẹ́ẹ̀ ni ìròyìn kan nílùú Ìlọrin ló gbé ìròyìn yẹn jáde. Abdulrahman ó confess ó ní olúgbòhùn lòun lò olúgbòhùn lòun fi bá Hausa ti sọ̀rọ̀ olúgbòhùn lòun fi command Hausa olúgbòhùn lòun lò fún Hausa nítorí pé kíni Hausa ti ń promise yẹ tẹ́lẹ̀ tí ó wà ó ti promise ẹ̀ lákọ̀ọ́kọ́ kò yọjú ẹlẹ́ẹ̀kejì kò yọjú ẹlẹ́ẹ̀kẹta kò yọjú nígbà tó wá yá ló ṣe wá lo olúgbòhùn láti fi command ọmọ yẹn láti sọ ẹ̀ ló fi já sí pé lẹ́yìn ìgbà tó píkì kọlù ẹ̀ lẹ́yìn ìgbà tó Hausa píkì kọlù ẹ̀ tán lọ́jọ́ yẹn òun lára Hausa ò fi balẹ̀ mọ́ òun ni ara Hausa ni kò fi balẹ̀ mọ́ rárá àti rárá. So báyìí nísìn olórí burúkú Abdulrahman ó ti jẹ́wọ́ àwọn ọlọ́pàá náà dẹ̀ wọ́n confam olúgbòhùn yẹn wọ́n ṣe kí ni wọ́n confam olúgbòhùn yẹn ẹlòmíà máa wò pé olúgbòhùn ṣé olúgbòhùn lè ṣiṣẹ́ ni ọmọ ìyá mi sórí àsìkò tí wàá tó ó yẹ kí ìjọba cancel gbogbo nǹkan tó bá ti ń jẹ mọ́ spiritual báyìí. Yes, because this is getting too much. This is getting too much. Ẹ wo títí pásítọ̀ yìí náà ẹ wo pásítọ̀ yìí tó pa ọmọ ọlọ́mọ tó sọ pé òun fẹ́ lọ sin Ọlọ́run ọmọ ọlọ́mọ ó lóun lọ sí church olórí burúkú àwọn pásítọ̀ yìí wọ́n dẹ̀ dá ẹ̀mí ọmọ ọlọ́mọ wọ́n dẹ̀ dá légbodò just like that. Ṣebí ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí la rí gẹ́gẹ́ bí ilé Ọlọ́run tá lè wà tá lè save ibẹ̀ la lè wà tó já sí wípé àmọ́ wípé yes ọwọ́ Ọlọ́run la wà ẹ dákun mọ́ṣáláṣí kò save mọ́ báyìí ṣọ́ọ̀ṣì kò save mọ́ báyìí èwo la fẹ́ ṣe yìnyín kí la fẹ́ ṣe báyìí yìnyín this is getting too much kí ni ìtì pọ̀ jù enough is enough a lè máa lajú kalẹ̀ báyìí ká dẹ̀ máa wo kíní kó máa continue just like this no. But this problem is growing every day by day. Kí la fẹ́ ṣe? Olórí ṣe mọ̀ pé àwọn kan bú ọmọ Hausa yẹn wọ́n bú gbogbo yàwó ṣe ṣìnà orí ìrìnànù ẹ̀ wọ́n jẹ́ ká blame ẹ̀. Olórí burúkú Abdulrahman yìí olúgbòhùn ló fi bá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ àwọn àfáà ni wọ́n ní olúgbòhùn lé tí wọ́n fi máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tó já sí pé tó bá fi ti báyọ̀ sọ̀rọ̀ tó bá yìí ara onítọ̀hún ò ní balẹ̀ mọ́ àfi kó tọ̀hún ṣe nǹkan tó bá ní kó ṣe. Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ní olúgbòhùn lé ọ̀pọ̀lọpọ̀ àfáà ní olúgbòhùn lé even ó lè jẹ́ pé pásítọ̀ olórí burúkú yìí tó pọ̀ ọmọ lọ́mọ ó lè já sí pé olúgbòhùn ní pásítọ̀ yìí náà ló fi bá ọmọkùnrin yẹn sọ̀rọ̀. Ọlọ́run ló wá sọ pé kọ́mọkùnrin yẹn Ọlọ́run ló ní kó pe girlfriend ẹ̀ pé òun lọ sí church. Ẹ kọ́ rárá ẹ̀yin náà ẹ gbọ́ bí ti pásítọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ẹ gbọ́ bí ti pásítọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ẹ kọ́ rárá gbọ́ ẹ gbọ́ bí ti pásítọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ẹ gbọ́. This young man up here named Ogunbode Quadri Olasukomi went missing on the 16th of January 2025. Initially, he called his girlfriend that he was going to church, and when he didn't return, when they looked for him, declared him missing. The girlfriend insisted that he went to church when she reported the matter. The police investigated, arrested the pastor, and made findings. Pastor said he never saw him. He never knew his whereabouts. That in fact, he claimed he never came to church that same day. But after further investigation, police discovered that 1.5 million naira was transferred from Ogunbode's account to the pastor's account that same day. And some other amounts were even transferred from Ogunbode's account to the pastor's son's account.
The pastor named Prophet Babaniya has been arrested, and after further investigation, his accomplices were arrested. One of them confessed of buying Ogunbode, removing some of his parts of his body, and also burying the remaining parts of the body around the church premises. Mind you, this church is named CCC Ilerioluwa Parish, PPL Kokomaiko, Lagos, Adlasu Phase 2. Now, the police also discovered that might not be the only crime or things they've been doing, because they discovered guns, axe, cutlass, and this means that allegedly the pastor and his accomplices might not only be doing that, they might be committing other crimes. Only God knows what has went down in that church. Only God knows how many people have gone down in this church. This is the face of the prophet Babaniya up here, and justice must be served. How can we say we are going to the house of God and then we are not even safe? This world is becoming crazy. It is well, oh, it is well, because of the love of money or what? How can a pastor, a prophet, Ogunbode's family must find justice? They've been arrested and justice must be served. Ó dàbí ní pé olúgbòhùn yẹn ní àwọn eléyìí máa fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tó máa sọ fún wọn pé yá máa bọ̀ tó jásí pé torí pé àsìkò tí bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ Ògúnbọ̀dé Kọ́dírì yẹn àsìkò tó lọ sí church yẹn kò ń ṣe àsìkò church, kò ń ṣe àsìkò ìsìn. Bọ̀bọ̀ yẹn kò dágbére lé wípé kò jẹ́ dágbére lé, ó pe girlfriend kó òun lọ sí church. Ẹ̀yin náà ẹ̀wọ̀n kan nígbà téèyàn dágbére kó òun lọ sí church tí ò dé mọ́. Láti January ni wọ́n ti declare bọ̀bọ̀ yẹn ní missing. Ọlọ́run ló ní kí bọ̀bọ̀ yẹn kó pe girlfriend kó sọ fún girlfriend yẹn. If not, ẹ̀yin náà ẹ̀wọ̀n kan báyìí tí ìjọba ò ní cancel anything tó bá ti jọmọ́ spiritual báyìí. Ó dà pé tó bá ti fi olúgbòhùn yẹn bá wọn sọ̀rọ̀ báyìí, ara onítọ̀hún ò ní balẹ̀ mọ́. Olúgbòhùn yẹn náà làwọn ọmọ yahoo ń lò. Olúgbòhùn yẹn náà làwọn ọmọ yahoo ń lò tó fi ń gba owó lọ́wọ́ òyìnbó tó jásí pé ó dìgbà tó ibẹ̀ bá tó sanwó tán kójú ẹ̀ tó là. Ó dàbí ni pé ìjọba ní láti máa make searching lórí àwọn àfáà, pastor, oníṣẹ̀ṣe, gbogbo wa together. Yes, anybody tó bá ti bá anything tó bá ti jọmọ́ olúgbòhùn kó máa arrest ẹ̀. Kí wọ́n ban the anything tó bá jọmọ́ spiritual. This is time for it, because this is getting too much. Enough is enough. Enough is enough. Paul ni wọ́n ṣe máa sọ pé òun lọ sí church tí ò dẹ̀ ní dé mọ́. At last, àwọn ará church pastor ló lò, pastor ló pa. Imagine. How can we continue this? The same olúgbòhùn yìí ni Abdulrahman fi bá ọmọ Hausa yẹn sọ̀rọ̀. Olúgbòhùn yìí ni bàbá yẹn lò tó fi bá Hausa sọ̀rọ̀. Tara Hausa ò fi balẹ̀ mọ́. Tẹ́ bá gbọ́ interview tí bàbá Hausa ṣe. Mo bọ̀. Interview tí bàbá Hausa ṣe. Ẹ rí pé bàbá yẹn ni bí Hausa ṣe ti gbọ́, bó ṣe ti gbọ́ kọlù báyìí, lára rẹ̀ ò balẹ̀ mọ́. Kódà wọ́n ní kò jẹun kúrò ńbẹ̀. Wọ́n ní ò jẹun, wọ́n ní Hausa ò jẹun. Bàbá yẹn ní kò jẹun kò níbi tó wà, ẹ gbọ́, ṣebí ohun lélẹ̀, ẹ máa gbọ́. Títí bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ó kàn àwọn remaining parts kan la kàn rí, and àwọn police take picture ẹ̀ pẹ̀lú àwọn evidences tí wọ́n rí. Fóònù ẹ̀ méjèèjì ó wà ńbẹ̀, bàtà ẹ̀ ó wà ńbẹ̀. Mo dá pé kíní lélè tọmọ mi gan tọ́ níbi ọwọ́ tí wọ́n rí, lélè yẹn náà ló sì wà ńbẹ̀. So they took his picture with the evidences. Kọ́ mi ní Ibrahim Lawal Adefalu, tí mo jẹ́ bàbá Hafsat Lawal Yetunde Adefalu, tí a discover lánàá
ní ọjọ́ Jímọ̀ wípé àlùfáà kan Abdulrahman lórúkọ rẹ̀ ń jẹ́ ó ṣekú pa nílùú Ìlọrin. Ní ọjọ́ Monday a ṣe ìkómọ kan ní ìta wa níbí, ó jẹ́ àwọn neighbor wa ni wọ́n ń kómọ. So ìyá ọmọ yẹn dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ọmọ ti tèmi Hafsat yìí. So bí ọmọ mi ṣe darí ibi tí ó ti ń manage ní private school tó ti ń manage, ó dẹ̀ ti sọ fún mi pé àwọn ní ìkómọ yẹn bí 6 days ago before the date. So ó ní àwọn lọ síbi ìkómọ. Lákọ̀ọ́kọ́ wọn lọ bá ọmọbìnrin yẹn dáná, later wọn padà wálé, ó wá múra, ó dẹ̀ wá sí ìta níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkómọ náà. Ṣùgbọ́n tó tó bí wákàtí méjì lẹ́yìn ìgbà tí ó wá síta níbi 2:30, ìgbà tí ń tó bí wákàtí méjì bí 4:30, màmá ẹ̀ ń láti wá sí àárín agboolé wa níbí, ó fẹ́ kí ó mọ nǹkan tí ọmọ tiẹ̀ náà bímọ. Wọ́n wá ní ìyá yẹn wà pẹ̀lú ìyàkọ ọmọ tí ó ń kómọ ní ìta ń bí, tó wá ní kóun wá wò níbẹ̀ kóun kì í. Bó ṣe débẹ̀ ó rí i pé nínú àwọn àwùjọ àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ wà níbi ìkómọ yẹn, ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́. So ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́. Ìgbà tó di pé ó rí pọ́mọ yẹn ò sí láàrin wọn mọ́, ó béèrè ẹ̀ lọ́wọ́ àwọn yòókù ẹ̀ pé ibo ni Yétúndé wà. Wọ́n ní nísìn náà ni ó gba kọ́ọ̀lù tó dìde pé òun fẹ́ débì kan yìí, kọ́dà oúnjẹ tí wọ́n sáàbù ẹ̀ kò lè jókòó jẹ, ó ṣàn ṣe wéréwéré ló fi. Oúnjẹ tí wọ́n sáàbù ẹ̀ kò dúró jẹ, olúgbòhùn yẹn ló ń ṣiṣẹ́, olúgbòhùn burúkú yẹn ló ṣiṣẹ́ yẹn. Oúnjẹ tí wọ́n sáàbù ọmọ yẹn ò lè dúró jẹ. Ibi ìkómọ ló wà, òde ló wà, kò dágbére fẹ́ anybody. Nítorí pé kíni tó bá ti lè lo kíní yẹn báyìí, command ni ààrẹ tó bá fi lè fi bá sọ̀rọ̀ báyìí, onítọ̀hún ò ní palẹ̀ mọ́, àfi kó ṣe nǹkan tó ń tọ̀hún ní kó ṣe, ìyẹn olúgbòhùn. Anybody tó bá ti bọ́ olúgbòhùn lọ́wọ́ ẹ̀ ṣe criminal. Bójá àfọ́ lọ ti ba lọ́wọ́ ẹ̀ ni, bójá pásítọ̀ ni, bójá babaláwo ni, it's a criminal. Kí ló ń lo olúgbòhùn fún? For what? Ṣé irinṣẹ́ eré ni olúgbòhùn ni? Kí ló wá dọ́wọ́ ẹ̀? Kí ló fi ń ṣe? So bí ọmọ mi ṣe darí ibi tí ó ti ń manage ní private school tó ti ń manage, ó dẹ̀ ti sọ fún mi pé àwọn ní ìkómọ yẹn bí 6 days ago before the date. So ó ní àwọn lọ síbi ìkómọ. Lákọ̀ọ́kọ́ wọn lọ bá ọmọbìnrin yẹn dáná, later wọn padà wálé, ó wá múra, ó dẹ̀ wá sí ìta níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkómọ náà. Ṣùgbọ́n tó tó bí wákàtí méjì lẹ́yìn ìgbà tí ó wá síta níbi 2:30, ìgbà tí ń tó bí wákàtí méjì bí 4:30, màmá ẹ̀ ń láti wá sí àárín agboolé wa níbí, ó fẹ́ kí ó mọ nǹkan tí ọmọ tiẹ̀ náà bímọ. Wọ́n wá ní ìyá yẹn wà pẹ̀lú ìyàkọ ọmọ tí ó ń kómọ ní ìta ń bí, tó wá ní kóun wá wò níbẹ̀ kóun kì í. Bó ṣe débẹ̀ ó rí i pé nínú àwọn àwùjọ àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ wà níbi ìkómọ yẹn, ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́. So ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́. Ìgbà tó di pé ó rí pọ́mọ yẹn ò sí láàrin wọn mọ́, ó béèrè ẹ̀ lọ́wọ́ àwọn yòókù ẹ̀ pé ibo ni Yétúndé wà. Wọ́n ní nísìn náà ni ó gba kọ́ọ̀lù tó dìde pé òun fẹ́ débì kan yìí, kọ́dà oúnjẹ tí wọ́n sáàbù ẹ̀ kò lè jókòó jẹ, ó ṣàn ṣe wéréwéré ló fi dìde lọ. Kò lè jókòó jẹun. Ìyá ẹ̀ wá dé inú ilé, ó sá sọ fún mi pé ọmọ yìí pé òun ò bá níta láàrin àwọn ìyókù ẹ̀, kí ló ṣẹlẹ̀ mọ́ ni ibo ló lè lọ tí ò dágbére fún wa, kò síbi tó máa ń lọ tí ò kì í dágbére fún wa. So bó ṣe di pé mo ṣáà try nọ́mbà rẹ̀ nìyẹn. Mo rò pé ọ̀rọ̀ ìdìde rẹ̀ ní bí ó ti tó bí between 20 and 30 minutes. So mo ṣáà try nọ́mbà ẹ̀ dẹ̀ ring. Mo suspect pé by nǹkan tó ṣẹlẹ̀ lánàá, mo rò pé ọmọkùnrin yẹn náà ni ò jẹ́ kó gbé call, àbí kó já sí pé ó ti ṣe é ní sùtà, kó já sí pé bóyá fóònù yẹn ring, so kò rí gbé lọ́dọ̀ ẹ̀. Bá ní mo ṣáà ń bínú pé báwo ni ọmọ ṣe tó lè má gbé call mi, kì í sábà ṣe bẹ́ẹ̀. Tí n bá pè ó máa gbé call mi lọ́wọ́ kan ni, tó bá dẹ̀ rí call mi tí ò bá rí gbé á pè mí padà, tí ò bá lówó lórí ẹ̀ á flash, mi rí flashing títí mo ní ó dé ok, tó bá dé ó máa wá bá mi. So ìgbà tó di bí 6:30 to 7 ni màmí ẹ̀ tó wá rán mi létí pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀, àmọ́ rí ọmọ yìí. Mo ní báwo ló ṣe wá jẹ́, bá tuntun nọ́mbà ẹ̀ mú, mo tuntun dial. Ìgbà tí màá fi dial ní around that 7, ó di pé fóònù ẹ̀ ti wà switch off. So bá a ṣe rí kọ́ọ̀lù ẹ̀ pè mọ́ nìyẹn. A sàn wọ́ndà pé ọmọ tẹ́ pé òun àti ìyá ẹ̀ wọ́n ṣàwàdà nílé kó torí pé ó jáde nísìn, kí ni nǹkan tó wá lè ṣẹlẹ̀, kò báwọn àbúrò ẹ̀jà kálá bá wí ni, kò ṣe àwa náà ká ní ìbáwí ló ń sá fún. Ókè ẹja ní sùúrù, bọ́yọ̀ kan náà àwọn ọ̀dọ̀ àwọn sísà mi ni ó lọ, àwọn tí wọ́n wà nílọrin. So mo ṣáà ní sùúrù pé màá rí kọ́ọ̀lù tó náà mi rí, wọ́n láti pè wọ́n hello, kí ni nǹkan tí ń ṣẹlẹ̀, yìí rí Yétúndé ní ilé wọn ni níbo ló lè wá lọ. So bí kálukú náà ṣe bẹ̀rẹ̀ sí bá wà ní ládùúgbò nìyẹn.
kódà ọmọkùnrin tí ó ń fẹ́ tó dàbí àfẹ́sọ́nà ẹ̀ tó sọ fún wa pé tó ń fẹ́ nìyí a ti sọ fún un pé kó sọ fún ọmọ náà kó yọjú sí wa ńlé léyìí tó fi hàn wáyé pé ní àti kì í ṣe pé kò sí mọ́fẹ́ lágbájá àbí fẹ́ lágbájá ń bẹ̀ tá a lè ní náà ló lè kù nílé so gbogbo àná àti bọ́ọ̀ náà ọmọ àdúgbò náà ní bọ́ọ̀ náà Lukman by name gbogbo àná àjọ ń ṣe alamí ẹ̀ káàkiri lálẹ́ ọjọ́ yẹn àṣà ní òkè ẹja ní sùúrù dàárọ̀ bóyá ó pẹ́ níbi tí ó lọ ó lè padà darí sọ́dọ̀ àwọn ọ̀kan nínú àwọn sísítà mi náà pé kó máa rán wọn lẹ́lẹ́bẹ̀ torí ẹ̀ náà máa ń wáyé bẹ́ẹ̀ tọmọ bá ṣẹ̀ àṣà wá àwọn tí ó bá bẹ ẹ̀bẹ̀ so títí àárò oorun yẹn sùn náà mọ́jú tá a bá ti gbọ́wọ́ ẹsẹ̀ lóru báyìí táwọn ọlọ́dẹ wa gan bá ń kọjá àárò pípé òun ló fẹ́ wá kanlẹ̀kùn ni ìgbà tó di láàárọ̀ tá a rí mo ṣáà gun wọ́n ti sọ fún dáàdì wa ní old man mi lókè pé awáyé tó dé ní alẹ́ àná àrí nǹkan kan wọn náà sáà wá sálẹ̀ láàárọ̀ kí ló ṣẹlẹ̀ àní òkè kí ni nǹkan tí a rò pé a lè ṣe wọn á ní òkè á lọ sí police station àwa láti ẹ̀sọ́ nǹkan á lọ sí police station àwọn advice wa wọ́n ti ṣe chairman PCRC rí. the same thing bó ṣe ṣẹlẹ̀ sí bọ̀bọ̀ tí pásítọ̀ yìí lò náà ló ṣẹlẹ̀ sí Hafsat yẹn náà ẹ̀yin náà ẹ wo ọ̀bọ̀ yìí ṣe fine ọlọ́run o ẹ wo bí ọ̀bọ̀ yìí ṣe fine ẹ wo fine guy who dey waste bọ̀bọ̀ yìí just for nothing ẹ wo fine guy ẹ̀yin náà ẹ wo fine guy náà ẹ wo bí ọ̀bọ̀ yẹn ẹ wo fine ta ló máa nírú èèyàn báyìí lọ́mọ tí inú ò ní dùn pé òun lọ́mọ ta ló máa bírú èèyàn báyìí lọ́mọ tí ò ní máa ṣe fáàrí pé òun bímọ ẹ wo fine boy ẹ̀yin wá torí oògùn òfò orí burúkú wo kò ní dá fún yín dá fóògùn yín kí ló dé ó dẹ̀ sọmọ lọ́mọ ó dẹ̀ palẹ́kún kí lè fi máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nígbà tí bàbá yẹn pe girlfriend ẹ̀ gan girlfriend ẹ̀ yà lẹ́nu pé church what kí lè fẹ́ lọ ṣe church today is not church imagine èmi ẹ̀ wá wò wọ́n dẹ̀ bèrè lọ pastor yẹn sọ wípé owó ò máa o pastor sọ pé òun ò tiẹ̀ rí rárá pastor dì náà yẹn kó òun rí nígbà tó wá ṣe investigation ni wọ́n rí i pé bọ̀bọ̀ yẹn ti transfer 1.5 million naira sínú àkáǹtì pastor kò tún ṣe àkáǹtì pastor nìkan o ó tún transfer owó sínú àkáǹtì ọmọ pastor owó yẹn gan fọ́ọ̀sì ni wọ́n lò ọmọ yẹn ò transfer bọ̀bọ̀ yẹn ò transfer owó yẹn willingly bóyá ibi tí wọ́n ti ń fún lọ́rùn tó ti ń fọ́ nǹkan ọmọ lórí lọ́ ti ń sọ fún pé yá transfer o gbọ́dọ̀ má transfer tó bá ti transfer kí ni kan wọ́n tẹ́tí ní bọ̀bọ̀ yẹn transfer owó tó transfer ni ẹ̀yin náà wò kan ṣàfẹ́ sọ pé torí owó yẹn lọ ṣe pa ni àbí torí oògùn tó fẹ́ fi jó oògùn òfowó oògùn wèrè wo ibùlẹ̀ tí rí oògùn àgbákò wèrè oògùn oṣólẹ̀ ni oògùn ìyọnú ayé ni oògùn kìnnì kan ni gbogbo àwọn kìnnì yẹn is rubbish stupidity ni òfò ní gbogbo ẹ̀ òṣì lásán kejì ọjà ní gbogbo ẹ̀ ẹni ẹ̀wò guy yìí náà very fine guy kó bi tọmọ láti ilẹ̀ títí tí ó fi dé stage yìí kẹ́yìn lórí burúkú kan kẹbà torí pé fẹ́ ṣoògùn òfò kan ẹ̀ ní kú ọlọ́mọ bá ti ń jẹ́ tóògùn yìí ni ìjọba ẹ bá wa cancel anything spiritual ẹni tí bá ti jọba oògùn ẹ bá wa cancel àfọ́gùn mọ́ àfẹ́ oògùn mọ́ the youth are dying every day this is getting too much àwọn ọ̀dọ́ ti ń kú jù ikú yìí ti pọ̀ jù àfẹ́ mọ́ aláàfẹ́ mọ́sẹ́ àfẹ́ mọ́ kí ìjọba bá wa cancel oògùn yes kó bá wa cancel oògùn ọ̀nà tó fẹ́ gbígbà ní kó gbígbà kí ló dé tá a bá lè jẹ pariwo nísìn tó bá sọ pé kò kún ẹ́ jẹ́ sọ fún ẹ gbogbo ọlọ́kọ̀ torí pé mọ̀kànmọ̀kàn nílé ayé tó bá rò pé kò tí yí tọ́ọ̀nù kún ẹ lé ní ó lè yí tọ́ọ̀nù kún ẹ lọ́la o tó bá tètè múra ń sìn tó bá lọ kún ẹ lọ́la ìwọ́gbọ̀n onírẹ́ni dìde pariwo nígbà títí Ìlọrin ṣẹlẹ̀ everybody wọ́n pariwo Ìlọrin àwọn èèyàn pariwo Ìlọrin pọ́sẹ̀ pariwo Ìlọrin wọn pariwo ti pásítọ̀ ibẹ̀ bọ̀tà wo ni wá gbà àwọn tá a bá jẹ́ Ìlọrin àwọn náà máa ní dákẹ́ lórí ti pásítọ̀ yìí náà máa kọ́ lórí ti pásítọ̀ yìí justice for Ògúnbọ̀dé Kọ́dírì justice for Ògúnbọ̀dé Kọ́dírì yes Ògúnbọ̀dé Kọ́dírì lórúkọ bàbá yẹn nígbà
torí pé wọn kariwo ti Ìlọrin no wọn lẹ kariwo ti Ìlọrin wọn kariwo ti Ìlọrin ṣùgbọ́n wọn kariwo ti bọ̀bọ̀ yìí bẹ́ẹ̀ ààrẹ nígbà justice for Ògúnbọ̀dé Quadri ẹjọ́ tó yọ lọ́n kí ló ṣẹlẹ̀ gan this is getting too much ó ti ń sú wa bọ̀ ó ti ń sú wa bọ̀ kí ló dé ọ̀dọ́dẹ̀ ń kú àwọn ọ̀dọ́dẹ̀ ń kú every day by day njọ́ lè fẹ́ sí yẹn dà ọlọ́run àfi iṣẹ́ ẹ̀ṣọ́ wa ẹ̀yẹ́ èèyàn olórí burúkú ọmọ Abdulrahman yìí ẹ̀mú kí lórúkọ olúgbòhùn lólò tó fi bá sáyẹn sọ̀rọ̀ ọlọ́run aṣàánú wa o má gbàgbé wọ́n tó bá nídìí àgbo high blood pressure diabetes kàn sí Yahya Gambari o àgbo high blood pressure tó máa kí ọ BP pátápátá tó dẹ̀ máa kí ọ diabetes pátápátá tó jẹ́ 100% sure yes ó wà àgbo làwa jogún àgbo lèmi jogún ìjogún oògùn òfò kankan àgbo mo jogún yes àgbo làwa jogún ìwọ tí BP bá ń dẹ̀ láàmú àbí diabetes kàn sí Yahya Gambari tí high blood pressure bá ń dẹ̀ láàmú àbí diabetes tètè kàn sí Yahya Gambari o sórí BP tó bá ń pẹ́jù lára ó máa ń wó oríṣiríṣi nǹkan jáde BP ló máa ń fa kí àwọn ṣiṣẹ́ kékeré kó sáré rẹ̀ BP ló máa ń fa kí àwọn ìrìnṣẹ́jú mẹ́ta kó sáré máa mí lókè àyà BP ló máa ń fa o diabetes ń tiẹ̀ tóun bá ń pẹ́jù ó máa ń fa ìgbà àdájì náà láti ibi ìgbà àdájì náà yẹn kókó ra ìfojú rí pitatanasi ó lè kó bẹ̀ tó bá dẹ̀ ti kó àfààní Ọlọ́run àgbógbò tó confam tó máa kí ọ BP yẹn pátápátá tó lè jẹ́ permanent kí ọ tó ní gbúrú ẹ̀ mọ́ láyé yes èmi jogún àgbọn lé ní ẹlẹ́mìí àti pé kò sí kí ọ fún BP irọ́ kí ọ wá fún BP tó confam o ó ní bí àwọn bàbá wa ayé àtijọ́ bó ṣe máa treat BP yẹn kó lórí pàwọn òyìnbó dé gbogbo èmi dẹ̀ jogún àgbọn lé lèmi ṣe ní lọ́wọ́ mẹ́yà mi tètè kàn sí Yahya Gambari pé tọ́ dà fún tiẹ̀ sórí no doubt èmi jogún àgbọn lé ni o wà á rí pé ìwé yìí wà á rí pé ìwé àwọn bàbá ó dìde sí ni ìwé àwọn bàbá ó dìde sí ni ìwé yìí o lè rúrú ẹ̀mọ́ láyé sí o tó bá rúrú ìwé yìí lọ́wọ́ anybody nítorí jogún bá ní àmọ́ tó bí 1994 àbárú ìwé yìí láyé wọ́n lè tó pálí ìwé ìyàgbó lókun bẹ́ẹ̀ bọ́ tí BP bá ń dẹ̀ láàmú tètè kàn sí Yahya Gambari mẹ́sẹ̀jì mi lórí WhatsApp mẹ́sẹ̀jì mi lórí 09021975321 tó bá tètè gẹ́tì mi orí WhatsApp ni wọ́n ti gẹ́tì mi o 09021975321 09021975321 tó bá ti gẹ́tì mi orí WhatsApp àti gẹ́tì mi ìwọ obìnrin tó bá ní fibroid náà àgbógbò tó confam tó máa tẹ́ pé kí fibroid yẹn ti yọ bí oyún oṣù mẹ́fà tó bá lo àgbo Yahya Gambari wà láìwá bíbí ọmọ bẹ́ẹ̀ ni torí tó bá lọ ṣe pé ṣàfà bọ́ọ̀rọ̀ àtúwò padà bọ́ tó bá lo àgbo Yahya Gambari kò túwò mọ́ láyé yes gbogbo ẹ̀ pátá ló kún bí ó ní bí àwọn bàbá wa yá àtijọ́ yẹn bó ṣe ń ṣe kó lórí káwọn òyìnbó dé ìwọ ọkùnrin tí nǹkan ọmọkùnrin ẹ kéré jọjọ orí ẹ lọ wà ní 35 years 40 years nǹkan ọmọkùnrin wà dẹ́ gẹ́gẹ́ bí nǹkan ọmọdún 5 tẹ́bí káwọn obìnrin gan rí ẹ wọ́n sá fún ẹ ọmọ yá mi àgbúgbọ̀ tó confirm tó máa jẹ́ kí nǹkan ọmọkùnrin ẹ yọ dáadáa ẹ dàbí àwọn bímọ ẹ ó kéré bí ọbọ̀ ṣe bímọ ẹ kékeré bẹ́ẹ̀ ni bóyá ìdákọ́lẹ̀ lóní tó fi wọ́n kéré ẹni wọn tó bá jẹ́ ń bẹ àgbúgbọ̀ tó confirm tó máa jẹ́ kó yọ dáadáa tó bá dẹ̀ ti yọ permanent no any side effect sórí Yahya Gambari jogún àgbọn lé ni ọlọ́mọbọ̀ ní yẹ ká kúkú òjijì o wọ́n ti BP diabetes bá ń dẹ̀ láàmú tètè kàn sí Yahya Gambari o kàn sí Yahya Gambari o lẹ́ẹ̀kan sí 09021975321 wàá fẹ́ ti gẹ́tì lórí WhatsApp